kò sún jẹ́ ní mọ́ kò sí food stuff especially iṣu tó láì kó máa jẹ. kò dẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe sí yẹn. no torí ẹ̀ náà mo ṣe ń sọ fún ẹ pé kó fún wa lówó. tẹ́yìn ò bá lè rí nǹkan ṣe sí èmi á wá nǹkan tí màá ṣe sí ṣẹ́gbọ́n. báwo la ṣe máa ń get 350,000 naira báyìí. màá wá nǹkan ṣe sí. mi ìgbọ́ ẹ dáadáa. mo ní màá wá nǹkan ṣe sí. báwo ló máa wá nǹkan ṣe sí náà ní òkú wọn wá. ìgbà tí mo wá ní màá wá nǹkan ṣe sí tí mi dẹ̀ tí wá nǹkan ṣe sí láti ìgẹ̀ta ẹ̀ sìn kí ló tó lè pẹ́ni tó máa tún tẹlifíṣàn ṣe. fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò mo fẹ́ jáde ọ̀sẹ̀. Àbáyọ̀mí mi ò lè fẹ́ kọ́kọ́rọ́ mọ́tò mo fẹ́ jáde. èmi ni mo mú kọ́kọ́rọ́ mọ́tò torí pé mo fẹ́ jáde. ìgbà tí ẹ́ńjìn mọ́tò bàjẹ́ ẹ ò fún mi ní a dime nínú 350,000 naira tí mo fi tún mọ́tò yìí ṣe. mo sọ fún ẹ pé kò ní sùúrù fún mi kí n wá nǹkan ṣe sí. sọ fún gbogbo píríọ̀dù yẹn ni o sì fẹ́ wá nǹkan ṣe sí náà ni. mo wá nǹkan ṣe sí ni mo bá ìjọdún kan ni mọ́tò yẹn wà mí tó wà yẹn mi lọ́kọ́ mo wá nǹkan ṣe sí ni. mo ra mọ́tò mi wọnú lé yìí o tí ẹbí mi ò ṣe bí n kó orí o bá kí mi. èmi ò mọ̀ kí wọ́n lọ ní tí bá wá nǹkan ṣe sí tán màá wá bí ẹ léèrè bóyá wọ́n lò àbí wọ́n kọ́. níbo ló ń lọ. ń jáde lọ ń fẹ́ lọ wá nǹkan tí màá jẹ ni. ok má pẹ́. ok tó bá jẹ́ pé àmàlà lórí ń bẹ̀ bá mi ra díẹ̀ kó wá bá mi ra ṣàkì sí àbí kó jẹ́ tinú ẹran ṣá. what's all this. what's all this. ọmọ tí. ọmọdé. Àbáyọ̀mí. Àbáyọ̀mí. ó ṣú òpé wo oṣù lọkọ nínú ilé ìṣá. mi ò gbé mi lọ́gbọ́n mi ní o. ṣé kí n máa lé káàkiri kó tó di pé mi àti ẹni ẹ̀kọ́ papọ̀. kó máa lé mi káàkiri ní kọ́kọ́ o ó máa kọ nóòtì báyìí tó máa submit ẹ̀ máa wá approve date tèmi àti ẹjọ́ máa ní nǹkan papọ̀ fún ẹ.